sílẹ̀ mọ́nà èèyàn náà alákọ̀ọ́dà àtúndì jẹ́nẹ̀rà akílẹ̀ tí wọ́n ń sọ ló kílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílé nílòkó tó bá èyí. kí ló ṣàyè èèyàn ẹ̀ tí ẹ̀ jẹ́ ń wọlé náà kí ló dé ó ti pọ̀ jù torí pé rí akílẹ̀ wọ́n ti dàbọ̀lé ẹ̀wò láti lọ́sì from every angle. Mojíbọ́lá Àdùkẹ́ bẹ́ẹ̀ ni Akínwùmí mo rí yín o Samson ó bá ń kọ́lé mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ ẹ kú àbọ̀ Sàmẹ́kẹ́ Kúndayọ̀ sí yín o mo rí yín o wọ́n ní akílẹ̀ wà bàbá olóyè ẹ̀jẹ̀ abalẹ̀ Bámidélé Bálùsì yé adúgbò lórí ètò lónìí o ẹ wò lẹ́ẹ̀kan mo ní àlejò wa àjẹ̀lẹ́gbẹ́ wọn ní airport ní bàbá wa ti wà ń bí ẹ lè bìlíìfù ẹ èmi ò tẹ wàá rántí orúkọ wọn ẹ mo sọ orúkọ wọn lẹ́ẹ̀kan ṣùgbọ́n wọn rántí orúkọ wọn mọ́ fúnra wọn náà máa fẹnu ara wọn sọ orúkọ wọn fún yín ń bọ̀ wọn èdè ń bọ̀. ẹ wo mo sọ lẹ́ẹ̀kan mo lẹ́mi ò rántí orúkọ wọn ṣùgbọ́n àwọn náà ń jùlù lọ́wọ́lọ́wọ́ ìyá gbọ́. Alájà Làtífà Jùmọ̀kẹ́ Yusuf alájà tó dé mọ́kà tó dé láìpẹ́ ẹ̀ tí ìmẹ̀yìn mọ́kà mi wá wọ́n gbà á Ruth Ọládé Adéjùmọ̀ ẹ̀yìn náà mo ní yín o wọ́n ní bàbá ló ń tá welcome back ẹ wò ó adún ti padà sórí ètò wọn tí ì jẹun báyìí ebi ń pa mí ajẹ̀rẹ̀ gbàlejò wa ní Mojíbọ́lá Àdùkẹ́ bẹ́ẹ̀ni adéhùn Akínwùmí wọ́n ní hello ai akínyín Bámidélé Bálùsì wọ́n ní ẹkú ètò ẹ̀wọ̀ ètò ńlágbà ni wọ́n ní your guest must be fine o your guest must be fine wọ́n ní ẹ máa fine yín ẹ máa fine wọn hello Atawẹ́wẹ́ ẹkú àlejò ẹ̀mí ò mọ̀ mi ò sí morúkọ àlejò wa alájà morúkọ àlejò wa ok ẹ káàbọ̀ sórí ètò Dayọ̀ Agbọ́lá rédíò TV náà ní ibẹ̀ láti tàn káàkiri àgbáláyé gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ́ ń wò wá a tún ti padà sórí ètò lónìí àlejò wa ti dé ẹjẹ́ akẹ́lu abami ètò torí pé wọ́n tún níbo mi tún ń lọ ẹjẹ́ arọ́ṣẹ̀ kíákíá káyé pépè pé bí aṣọ bàbá aṣọ náà ẹ ti ń gbádùn wọn lọ náà báwọn ẹ ti ń gbádùn wọn bàbá wa ẹ mọ̀ káàbọ̀ sórí ètò bàbá wa ẹ dáhùn mẹ́rùn ẹ káwọn èèyàn mọ̀ pẹ́ yìí ni ẹ bá ṣe microphone yẹn kó wá sẹ́ni yín dáadáa bàbá yẹn bá gbóhùn sókè. ẹjẹ́ onígbòkè yìí ó kán. ó dojú ẹ̀. àgbòlè kan kí ó ó yẹ. obìnrin onígbójú títí kó yàtọ̀ tí ẹ jẹ. bàbá oníkọrin kó ohun ó rẹ. bọ́tí wọn lára rẹ̀ àná bí o. ìyẹn l'Amẹ́ríkà súnlé àdíyó. dáhùn ọmọ gbọ́lá wọn bá wà lálejò rẹ̀ àná bí o. àwọn ìjẹta àdíyó ti ń jẹ́ súnlé ìwọ̀n náà. ó lẹ́tí gbá yẹn o wọ́n ti pèdè fún wa ni wọ́n ti gèdè lẹ̀ kíákíá ìbéèrè lábẹ́ lọ́wọ́ wọn wọ́n sọ̀dẹ̀ lẹ̀ ni Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ wọ́n ní ẹ lọ jẹ jollof rice if you are hungry now wọ́n tún ta sí mi lẹ́rí ẹ̀yẹ yẹ̀yẹ́ burú o ẹ tún ta sí mi lọ́wọ́ kan àbí wọ́n ní Akílẹ̀ worldwide bàbá wa ẹ dákun ẹ bá wa sọ gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ fún àwọn èèyàn wa tán wò yín lé. orúkọ tèmi ni Alhaji Sulaiman. ẹ bá gbóhùn sókè bàbá ẹ gbóhùn tèmi báyìí ẹ gbé gbogbo dáta bẹ ẹ náà gbé bẹ́ẹ̀. Alhaji Sulaiman Àdìó Àtàwẹ́wẹ́ ètò òsì ọba òjẹ Akílẹ̀ worldwide. ó lẹ́gbọ́n yẹn o wọ́n ní bàbá ló ń tẹ́ nice one this is a big fish o ó kọjá bẹ́ẹ̀ ẹja ńlá ni mo ní ẹja ńlá ní ìwà wa gbé lónìí ẹja ńlá ẹni gbọ́kọ̀ wọn o Akílẹ̀ Àtàwẹ́wẹ́ Sulaiman ìlú òsì èèyàn ò jẹ Akílẹ̀ òsì ọba gan ò jẹ ètò òsì ọba ò jẹ ètò òsì ọba ò jẹ èlígà ẹ̀kúmú yìí mo rí yín o ẹ ṣé gan ni Àbáyọ̀mí Adékọ́lá wọ́n ní we love you Àtàwẹ́wẹ́ ó kọjá bẹ́ẹ̀ wọ́n láwọn gan láàkì Ọláwọ̀yìn Akíntẹ̀lú rẹ̀ KOF mo lẹ́yìn náà o bàbá KOF Small Cafe nìyẹn wọ́n ní àmọ́ kí yín ẹ kú àbọ̀
Elvis Alágbe Rasheed Ayinde Adékúnlé gbogbo yín mo kí o àwọn tí yín wọlé Adékúnlé Mèrèǹgè Rasheed Ayinde Adékúnlé Mèrèǹgè mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò ẹ wò ó àtàwọn ẹwẹ́ yín náà rèé o akilẹ̀ rèé o akilẹ̀ rèé o bàbá mo kí yín o mo kí yín o mo fẹ́ rí tuale Adékúnlé Mèrèǹgè mo kí yín Ruth Ọládádéjú wọ́n ní Alhaji please speak louder àwọn èèyàn wá ní ẹgbọ́n sókè wọn gbọ́ yín wọ́n ní kẹ́ bá gbọ́n sókè wọ́n ní ètò òsì ọba ò jẹ́ bàbá wa wọ́n ní ẹ dẹ́kun o ṣe lè sọ fún wa nípa díẹ̀ lára ẹbí yín ẹbí tẹ́ ti wá ìlú tẹ́ ti wá ìpínlẹ̀ tẹ́ ti wá àtòrílẹ̀-èdè tẹ́ ti wá. èmi ambassador Suleiman Adéyà Kọ́rọ́. ẹ bá gbọ́n sókè o wọ́n bí mi sí Mushin bẹ́ẹ̀ ni. I was born and brought up in Lagos State. Wọ́n bí mi sí Mushin. Wọ́n tọ́ mi ní Kòròdú. Bẹ́ẹ̀ ni mo di ológo láti Lagos Island. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ kárí gbogbo àgbáyé. Gbogbo nǹkan tí mò ń ṣe lé ní inú Kòròdú mo ti bẹ̀rẹ̀. Kó tó di pé Ọlọ́run bá fi àṣẹ sí láti Lagos Island. Ti wà so tí ó lè fi pé ó di nǹkan tí gbogbo ayé gbà. Tó fi jẹ́ kárí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́yìn. Abẹ̀rẹ̀ bí eré ni àti ìpẹ́ fọlọ́ nǹkan tí mo lè ń ṣe yìí mo ti ń ṣe ń sìn yìí ọgbọ̀n ọdún ti kọjá ó ti ju ọgbọ̀n ọdún lọ so that is 3 decades more than 3 decades bẹ́ẹ̀ni mo ti ń ṣe ó ga o Bánkọ́lé Paul Olúfẹ́mi ẹ kú àbọ̀ o Samuel ọmọ Ẹkúndayọ̀ wọ́n ní ó yáyé Akilẹ̀ 1 Sàmẹ́kì nìyẹn. Wọ́n ní Akilẹ̀ 1. Sàmẹ́kì entertainment. Saheed Omis mọ́lẹ́yìn náà wọ́n ní bàbá olóyè. Latifa Jùmọ̀kẹ́ Yusuf wọ́n ní àwọn tiwa ní Olúyọ̀lé kọ́lẹ́ tiwa ẹ̀jẹ̀ àwọn fẹ́ máa wọ̀nyàn lólúyọ̀lé. Musina láwọn wà ẹ sọ́ra yín àwọn ìpò Olúyọ̀lé lẹ́yìn. Worldwide náà torí pé gbogbo Ìbàdàn yẹn náà àwa la ní Ìbàdàn tó fi dógbò mọ̀ṣọ́. Ẹ gbọ́ àwa la ní. àwọn làwọn ní Akilẹ̀ worldwide àwọn náà ní Ìbàdàn náà ní Musina ní Kòròdú. Ìjọba dá fún ẹ bá ti jẹ́ ológo. Ògo máa ń tàn káàkiri. Ògo máa ń tàn káàkiri àgbáyé ni. Tó bá ti ń ṣe tí o ti lógo ń bẹ̀ ní ìlú Èkó. Nílùú Èkó. Tí wọ́n bá ti tẹ́wọ́ gbà ń bàdàn. Níbàdàn. Kò sọ́nà bẹ́ẹ̀. Torí pé láti Ìbàdàn yẹn ló ti máa ló máa tú káàkiri. Àwọn àgbẹ̀dẹ nígbà jókòó yìí ọkọ̀ ọdún lànà Ìbàdàn. Ọ̀dọ̀ ẹ̀sùn ọjọ́ mi ìṣó. Wọ́n dọ̀ sọ pé largest city in Africa. Ṣùgbọ́n bá ti lè gbà ń bẹ̀ yẹn báyìí. Gbà bẹ́ẹ̀ wọ́n ti gbà everywhere. Ẹ ṣeun bàbá wa. Sábẹ́kúndayọ̀ wọ́n ní good job Akilẹ̀ 1. Saheed Omis wọ́n ní bàbá ló ń ta èmi là ń ké sí yẹn. Aládé Olúwaṣeun mo ní yín o ẹ kú àbọ̀. Wọ́n lè ṣe jáde Alájà Làtífù àdúgbò wọ́n lè ṣe jáde. Ọ̀nàsànyà Ìbùkún Olúwa Adétutù mo kí yín o. Yétúndé Ọláore mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ Yétúndé Ọláore gbogbo yín mo kí ẹ kú àbọ̀. Bàbá wa wọ́n ní ẹ dákun wọ́n ní ẹ tó ọmọ ọdún mélòó o. Mo ti lé ní àwọn. Ẹ bá gbọ́ sókè ẹ bẹ́ẹ̀ sọ káwọn yẹn gbọ́ dáadáa mi fẹ́ káwọn yẹn gbọ́ pé kò loud. Mo ti lé ní 40 ọdún. Ẹbí ọdún mélòó gan ni yín ẹ fẹ́ sọ bàbá wo fẹ́ sọ éjì wọn làwọn ti lé ní 40 ọdún bóyá 49 ni wọn àbí 41 ìkànnì méjèèjì yẹn ni ẹ mú 41 àbí 49. Àwọn tó bá ń tẹ̀lé àtẹ̀wé dáadáa máa ti mọ̀ pé mo ṣe bẹ́ẹ̀ dè mí ní February. Ok adẹ̀fẹ̀ yìí tẹ́ ẹ pé wọ́n rí ó wà ń bẹ̀. wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá ń tẹ̀lé àtàwẹ́wẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ dé wọn ní February ẹ̀dẹ̀fẹ̀ yìí tán pé Samuel Ẹkúndayọ̀ ẹ ṣọ́ra yín láyé rárá o wọ́n ní ó yá yé Akilẹ̀ mi nìyẹn Kazeem Alabi mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ ẹ wò àwọn èèyàn wa ń wọlé lọ́tún lọ́sì bàbá wa wọ́n ní iṣẹ́ ìlú bójá wọ́n kan ní bójá méjì ẹ ti ẹ̀ sọ fún wa. mo lọ sí Jamaica Islamia Primary School nílùú Kòròdú. Mo lọ sí United High School nílùú Kòròdú. Mo lọ ṣe mo lọ fún ètò orin kíkọ music training. mo lọ nílùú Ìlọrin. ó lẹ́gbọ́n yẹn o wọ́n ti sọ àwọn iléèwé tó ń lọ àti ibi tí wọ́n ti lọ kọ́ iṣẹ́ orin. Àbáyọ̀mí Adékọ́lá wọ́n ní bàbá olóyè I want you to call my name Àbáyọ̀mí Adékọ́lá wọ́n ní kẹ́ ẹ porúkọ àwọn o Àbáyọ̀mí. Adékọ́lá ọmọ Àbáyọ̀mí Adékọ́lá ọmọ anyway
ẹ ti ń gbọ́ náà nìyẹn jẹmọ kan máa ń jẹmọ pé wọn ń gbọ́ bọ̀ fún iṣẹ́ lọ́fẹ̀ẹ́ Amẹ́ríkà làwọn kò sọ́fẹ̀ẹ́ ẹnu ìrajà ń wọ́n máa ti. bẹ́ẹ̀ ni ẹnu ìrajà o olùgbọ́ yẹn Àbáyọ̀mí Adékọ́lá ẹ wo ó ṣẹlẹ̀ lọ́la ẹ bá múwèé ẹ̀kan yẹn lórí tébù ẹ dákun ayin mo ti gbàgbé rẹ síbẹ̀ ẹ bá múwèé yẹn jẹ́ pàdírẹ́sì mi tó ní ṣẹlẹ̀ lọ́la o ẹ má bínú ẹ wo ó ṣẹlẹ̀ ń Baltimore lọ́la torí ẹ̀ lẹ́yìn bàbá wa ń bí lónìí ní 5712 Afford Road Baltimore MD 21214 látago mẹ́jọ alẹ́ tí ní dago mẹ́ta òru ni ó máa kọjá bí kíáfù ẹwọ ọ̀la ni Divine Promotion ló gbé wọn wá síbí akànní káwọn sáré yá wọn lòún bí náà ni àbí kò sí kan yẹ sí báyìí Olúṣẹ́gun Adékọ́lá wọ́n ní wẹ́wẹ́ accept you o. Brother mi. Wọ́n kì í brother mi. ẹ ṣe Perpetual àkú ètì ẹ̀ mo ní yín o gbogbo yín la kí ẹ kú àbọ̀ wọ́n ní wẹ́wẹ́ accept you bàbá wa wọ́n ní kábẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ o báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ. Iṣẹ́ orin kíkọ. wọ́n ní ẹja mú béèrè méjì pọ̀ wọ́n ní báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ lẹ́ta ni ọ̀gá tó kọ́ yín níṣẹ́ orin kíkọ. Èmi ò kọ́ṣẹ́ lọ́wọ́ ẹnì kankan. Ok ìbéèrè ọ̀tọ̀ọ̀tọ̀ la máa mú béèrè yẹn gbà yẹn báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ ẹja mú yẹn. Nǹkan tí mo bá ń lé ni bàbá tó bí mi ìlù ló ń lù. ìlù ni bàbá yín lù ọmọ àyàn ní yín. ó dẹ̀ máa ń kọrin fún àwọn olórin. bàbá mi wọ́n bí bàbá wa Dr. Sikiru Ayinde Barrister ní Ayéléru street nídìí òru wọ́n bí Àtàwẹ́wẹ́ ní number 4 Smith street lẹ́ máa gbà lọ sí Ayéléru. so ẹgbẹ́ kan náà ni. so ibì kan náà ni so bàbá mi gẹ̀rẹ́ pẹ̀lú àwọn Àyìnlá Ọmọwúrà wọ́n jọ wà ní àwọn wàhábì Ìlọrin wọ́n jọ wà ní. nǹkan tí mò ń ṣe kò sí bí wá pé ẹ̀bá ń lé ni mo lọ tò sẹ́yìn. ó wà ní ẹ̀jẹ̀ ni. nǹkan tó fi bí mi ni. Yorùbá ní abínibí ó yàtọ̀ sí ability. nǹkan tó jẹ́ pé gbogbo nǹkan tí bá ń ṣe ń pa ẹ̀ mọ̀ ń dára ni. ẹ̀ ń dára ni ẹ̀bá ń lé ni ẹ lè mú bó wá ṣe wù yín. kò síbi tí mo fẹ́ kò síbi tó ní gbà wá. ó dàbí èmi náà nù bàbá mi a máa kọrin bàbá mi a máa kọrin èmi náà tún wá ń kọrin á ti ṣe. gbogbo tẹ bá ń ṣe yìí nìsín. ara ni o bí mo yọ sọ́tún àrà ni ẹni Israel mo rí yín o ẹ kú àbọ̀ Sẹ̀lẹ̀ Adébáyọ̀ Ojúlarí wọ́n ní Golden Voice Alhaji Sulaiman wọ́n kì í nínú. àwọn tó mọ̀ nìyẹn. àwọn tó dá mọ̀ nìyẹn Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ láti Canada wọ́n ní Àtàwẹ́wẹ́ is not strange to Maryland. ẹ̀kọ́ náà kò ní ṣàjòjì. wọ́n ní wọ́n ṣàjòjì o. ọdún mẹ́wàá ṣàjòjì sáré. bẹ́ẹ̀ ni o ẹ ti gbọ́ báwọn wọ́n ní ẹlẹ́yà tó sì fojú kan géṣà ni àwọn olóráwo. Debbie Umar mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò Alhaji wa rèé àlejò wa pàtàkì Alhaji Sulaiman Àtàwẹ́wẹ́ akilẹ̀ 1 wọ́n bá kilẹ̀ kì wọ́n kilẹ̀ dé nìyẹn bàbá wa wọ́n ní ẹ ti ní kò tẹ́ tó kọ yín iṣẹ́ ilé rẹ ti mú wọ́n wá ní kábẹ́ẹ̀ lọ́wọ́ yín pé ṣé ẹ ti ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni wọ́n ní kẹsàn déètì ọjọ́ tẹ ìgbéyàwó fún wa tẹ bá rántí wọ́n lọ́pọ̀lọpọ̀ lórí wọn rántí. ó ti pẹ́. ó tó bí ọdún mẹ́wàá ogún ọdún. ó ti kọjá ogún ọdún mọ́. ó kọjá ogún ọdún. èyà olẹ́gbọ́n yẹn wọ́n ló ti kọjá ogún ọdún láwọn ìṣègbéyàwó. torí pé àkọ́bí ọmọ mi. bẹ́ẹ̀ ni. ó ti wà ní ọmọ ogún ọdún ogún ọdún àti mẹ́ta báyìí. ogún ọdún àti mẹ́ta. ẹ ti rí báwọn bàbá wa sọ pé kéé o mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ̀kan wo yọ̀ ń bọ̀ ẹ̀rù pé ọ̀dà 17 ẹ̀rù pé àwọn Davido náà jókòó irọ́ ẹ̀ṣin wọ́n ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ lẹ́yìn bá ti kọrin for 30 years ẹ wá lò 30 years yẹn yóò kó nu ọjọ́ orí ẹ̀ mọ̀ pé ọ̀nà ti jìn bàbá wa wọ́n ní bí ìyàwó mélòó lẹ ní o. ìyàwó mélòó lẹ ní náà ẹ wá ní no. torí pé ìdí ni pé bí mi ṣe ń ṣe nǹkan tẹ̀ ó yàtọ̀ sí fún wa. ṣé ẹyọkan lẹ ní ẹ fẹ́ sọ. ẹ dá ìbéèrè ìyàwó ilẹ̀ ní ẹyọkan mo ní o ẹ wá ní no. ẹyọkan ní ìgbàdá yìí ní mélòó. ẹ̀yin gan le. Pastor Israel Olúkáyọ̀dé Joy Ayọ̀bámidélé wọ́n ní happy new month sir ẹ ṣé gan ni God bless you. Sẹ̀lẹ̀ Adébáyọ̀ Ojúlarí wọ́n ní see you live tomorrow wọ́n ń bọ̀ mi ò dé yín lọ́la. mo ní ìyẹn ló ṣe kókó. mo ní ìyẹn ló ṣe kókó ìyẹn ló ṣe pàtàkì kẹ ẹ kówó dání ẹ kówó dání. àwọn èèyàn ti wà ní Baltimore. ẹ wo mo ní Àtàwẹ́wẹ́ wọn ń bọ̀ ní Baltimore lọ́la 5712 Afford Road ní Baltimore ẹ̀kọ́lẹ̀ ẹ̀ ní the zip code 5712 Afford Road babalóta gan ma wà ń bẹ̀ dánwò. tó bá dẹ̀ bẹ́ẹ̀ ni pé ó ń fẹ́ rí bákan
kọ́ pé baba ló ń ta Ẹ̀bẹ̀ kọ́ pé Divine náà kọ́ pé Divine ẹ pé Divine promotion Divine gan fagbó ẹ sí. tó bá rú yín lójú àbá Divine fagbó ẹ sí. bá wá Divine ó dà pé ó yẹ ká ẹ ju aago yẹn sí orí ẹ̀ náà ẹ bá gbà kẹ́ bá fagbó sí bẹ́ẹ̀ tó bá ṣe ń lọ. torí báwọn míì máa wà tẹ́ pọ́ńpọ̀ láti outside state. a jẹ máa béèrè aago yẹn tó bá ti di ó sì wà lára àwọn ìbéèrè wa. ọ̀la ni o wọ́n ń bọ̀ lórí ètò wọ́n ń bọ̀ show yẹn ní ọ̀la 5712 Afford Road event center ni ó wà ní Afford ẹ pàdé wa ń bẹ̀. ẹ tún já béèrè tó kú Olúwakẹ́mi mo rí yín o 30 àjọ 9 ẹ má jẹ́ kéyìn ìrèmí ọ̀yọ́ o 30 àjọ 9 ẹ kú àbọ̀ o. Àbáyọ̀mí Adékọ́lá wọ́n ní I admire him a lot mo mọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti forúkọ yín kọrin kẹ́ ẹ̀ kówó wá ni o àwọn kọ́lẹ̀ bá kówó fún o bàbá ló ń tà lẹ́ bá kówó fún o ẹ̀dùgbọ́. Bàbá ló ń tà ló ń kọrin. lóò bàbá ló ń tà kọ́ ló kọrin èmi ni mo ní jáde bá 7. Irọ́ pánsá òfura pánsá jáde. èmi àjà fúnra àjájì. Ọmọ òkúrò tí òfura máa yẹsẹ́ o. Bàbá kọ́ máa yẹsẹ́ yìí o. Ó dojú ẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ ẹ máa ń gbọ́ dọ̀rọ̀ owó o ẹ ti rí báwo ó dáa nígbà tó ti dọ̀rọ̀ owó wọn bá sọ̀rọ̀ mọ́ ó dáa bàbá wa wọ́n ní ṣé ẹ ti bímọ. àwọn ọmọ fọlọmọ mo ti bímọ. wọ́n ní Amẹ́ríkà wọn máa ń kọ́ ọmọ fọlọmọ torí àti fáìlì táàsì wọ́n ní ọmọ bẹ́ẹ̀ ẹbẹ́ ni wọ́n kà ọmọ fọlọmọ. bàbá wa láwọn ti bí ọmọ wọ́n láwọn ti lọ́mọ tó bí 47. gbogbo àwọn ẹ̀ṣẹ́ ní ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ public figure. gbogbo àwọn tẹ́ bá kó kiri náà ọmọ yín náà ni. kò sí rọ́ńbẹ̀ torí pé ẹ̀rọ ayélujára yìí ó ti jẹ́ kí gbogbo nǹkan ká sí oníkàdé kó tú tí wọ́n bá fẹ́ mọ̀ nǹkan pátá yóò tó bá tẹ̀ pátá. táìpà wáwẹ́ jáde yóò gbé jáde iye ọmọ tó bí iye nǹkan tí mo ṣe iye ìyàwó tó ní gbogbo iye gáfẹ́ tó ní alájẹ ẹ̀ mọ̀ gbọ́ o. so kò sí ojú ẹgbẹ́ parọ́ tí wọ́n ní mọ̀ tí wọ́n ta tó ń ṣe orí ẹ̀rọ káàkiri àgbáláyé ni àwọn kan wọlé Germany lẹ́ẹ̀kan so mo lè pa bẹ́ẹ̀ ni so bí jẹ́ wà ń bì àwọn ọmọ mi náà wọ́n wò yín tọ́lọ́ ọ̀dọ́ wọn náà ti wá gbé mi ẹ ti rí ọ̀dọ́ ọmọ mi náà ti wá gbé mi kàyú sí irọ́ òṣèré pa kò pọ̀ sí gbogbo láti parọ́. so ẹ̀fẹ́ sọ nọ́mbà ìyá ọmọ tẹ́ bí ó dáa bàbá wa ní ìbéèrè ń káfó ọ̀pọ̀lọ́ ní wọ́n ti mú débi irú káfó ẹlẹ́dẹ̀ gan ní òun o akọ ẹlẹ́dẹ̀ ó lóun báwọn ṣeré gbádìgbádì o ẹ mọ̀ pókè níbi ìdíbà ní kinní ẹ̀ wà ẹ bá gba aláwọ̀ yóò fọ́ ni. Tòkunbọ̀ Ọlọ́pàdé mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa ẹ wò ó àlejò kàbìtì ló wà lórí ètò lónìí bàbá wa bàbá tíá Suleiman Alao àbí Àdìó àtàwẹ́wẹ́ akilẹ̀ one akilẹ̀ yẹn lèmi tẹ̀ mọ́ láì kàdí pé mbẹ́ ó gbúdọ̀ kilẹ̀ Àyìnkẹ́ Kadijat mo rí yín o Ọlálẹ́kan Àyùbá òyìnbó olórin ọmọ wọn Ṣàgámù àwọn náà wà lórí ètò níjẹjọ Àyùbá kan náà Ayékútẹ̀ bẹ́ẹ̀ ni Ayékútẹ̀ ọmọ tó dáa ni ó wá bí olówó àbí níjẹjọ ojú òde ní tì Ọlálẹ́kan Aláyùbá Ayékútẹ̀ ó rè yẹn ó wà bí níjẹjọ bàbá wa rèé o Àdìó àṣẹ Àjàó dàbí kí ló Àdìó Suleiman Àdìó àtàwẹ́wẹ́ àwọn rèé Adéníyì Adémọ́lá Adélékè mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé mò ń kí yín mi ò fẹ́ miss anybody. Ìbéèrè wa lọ́dún kù bàbá wọ́n ní lọ́wọ́lọ́wọ́ tẹ́ wà yìí níbo lẹ̀ ń gbé lọ́wọ́. ṣe rí níbo lẹ̀ ṣẹ̀jọ́ sí ní ìlú Èkó. Èkó ni mò ń gbé ṣùgbọ́n ibi ni gbogbo ẹbí mi wà. Gbogbo ẹbí yín fámìlì yín wà l'Amẹ́ríkà bí ẹ̀yin nìkan ló wá dá alẹ́kọ̀ọ́ iṣẹ́ ajé sọmọ nù bí Èkó. mò ń gbé bí ẹ tún gbé Èkó mo lè gbé káàkiri torí pé iṣẹ́ tí mò ń ṣe kò fàyè lẹ̀ kí mo gbọ́dọ̀ gbé lójú kan. Samuel Ẹkúndayọ̀ wọ́n ní Akilẹ̀ worldwide wọ́n tún ní Mr. Gado Aláyùbá ló kí yín lẹ́ẹ̀kan yẹn Ọlálẹ́kan Aláyùbá ó ní you are welcome boss Akilẹ̀ one. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan ní UK òun náà ló wọlé yẹn wọ́n ní mọ́ kí yín ẹ kú àbọ̀ sórí ètò ẹ wò ó ẹ bàbá wa Tawẹ́wẹ́ rèé o ẹ tí wọ́n ń gbá Tawẹ́wẹ́ àwọn lè rí live ní studio wa yìí Professor B comedian mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa yes wọ́n ní Atawẹ́wẹ́ èèyàn ti bá wà sí ọ̀gá ńlá wa ṣé bẹ́ẹ̀ ni one love ni ẹjọ́ lẹ papọ̀ ni ẹjọ́ lẹ pọ̀ ni kí ló dé àti K1 ẹyọ kan náà ni ó kọjá bẹ́ẹ̀
pat mo lẹ́yìn náà o Joseph Arifo ọ̀rẹ́ mi gbogbo yín mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀wò ẹ̀ níjẹ́ ń béèrè tẹ́lẹ̀ bàbá o wọ́n kàn wọlé wọ́n ti fẹ́ràn yín jù. nítorí pé tá a bá nífẹ̀ẹ́ ilé òǹjìn wọ́n ní ẹ̀ta àfẹ́ lọ́wọ́ ilé ẹ̀yìn ẹ wò ó dáa bàbá wa wọ́n ní àwọn ìlú wo lẹ ti rìnrìn àjò lọ o. kò sí kò ló ń kà ó. ẹ sọ bíi mẹ́rin péré fún wa ń bẹ̀. ìkan mo wà yìí. Amẹ́ríkà 1. mo ń lọ Germany 2. mo ti lọ London 3. mo ti káàkiri lọ Turkey lọ Asia lọ. ṣé ẹ ti dé Afghanistan ẹ ti dé Iraq. torí pé wọn ò tí ì pè mí síbẹ̀ tó bá pè mí máa dé rẹ̀. wọ́n láwọn ò tí ì lọ sí Afghanistan àti Iraq. wọ́n lọ Pakistan láìpẹ́ yìí o. wọ́n láwọn lọ Pakistan láìpẹ́ yìí. ìjọba dé Bombay. wọ́n láwọn máa dé Bombay gan-an dánwò. olùgbọ́n yẹn wà lọ Bombay from Pakistan to Bombay. wọ́n máa dé India gan-an. kò síbi náà ti ń jó. erin ni kí ni ìyá ti dún ó ti dún kọ́dálẹ̀. universal language lórí. mo ní ẹ̀yẹ̀ yẹn ẹ má gbàgbé o ìdí tí bàbá wa fi wà Baltimore gangan ni pé wọ́n ní show lọ́la ẹ gbọ́dọ̀ mí ìsì ẹ̀ bàbá ló ń ta yín náà máa wà ń bẹ̀ Darapọ̀ Rédíò TV máa wà ń bẹ̀ live ni ẹ wò ó 5712 Afford Road ní Baltimore ibẹ̀ náà ti máa ṣètò yẹn ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ ẹ máa bọ̀ ẹ wá rí Alhaji wá sí Olúdìran Ọmọnìyí mo lẹ́yìn náà o mo rí bẹ́ẹ̀ ṣe wọlé pat mo rí yín ẹ kú àbọ̀ àbí ṣe pat ni ó yà pat mo yà ní kan bẹ̀ ẹ kú àbọ̀ wọ́n ní ó ti tó ábọ̀ mélòó bàbá wa tẹ́ ẹ ti ṣe àwọn àwo mélòó lẹ́ ti ṣe. àwo ti ń lọ síbi 20 báyìí. wọ́n láwo ti ń lọ síbi 20 o 20 ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dá ìgbọ́ Yorùbá 20 is 20 ẹ má sọ pé property o 20 is 20 wọ́n ní àwọn ti wọ 20 ó ga àwọn Amẹ́ríkà ní 20 yẹ bàbá wa ní 20 àwọn ṣe àwo 20 album 20 I got 20 album. I got 20 album ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn nígbà tí ẹ ti ní àtọmọ àtìyàwó join together everything wà lamẹ́ríkà àwọn nìkan náà lọ ní àjà tó ń bọ̀ àwọn kan gá 20 album ó dá bàbá wọn ní iṣẹ́ mi ìwòlẹ̀ lè ṣe lẹ́yìn kẹ́ ẹ kọrin kẹ́ ẹ jó sẹ́yìn tún lè ṣiṣẹ́ mi. ṣé mo pé iṣẹ́ yìí gbọ́n fààyè iṣẹ́ mi ilẹ̀ eléyìí because eléyìí ó so gbogbo ayé mọ̀yàn lára so kò lè fààyè sílẹ̀ láti pọ̀ fẹ́ ṣe nǹkan so ní bá ní nǹkan míì tí mo fẹ́ ṣe ń sìn ọ̀dọ̀ ọmọ mi ni máa ti sí. ẹ máa ti sí káwọn máa take care. káwọn máa ṣe yẹn. torí pé eléyìí. káyìn fèsì orí kẹ́lì láyè compose. because àti jókòó orin. lórí. èyí náà ẹgbọ́n rìn yín náà. ẹ̀yin máa bú àwa tá ń ṣe music. yes. pé iṣẹ́ ọ̀lẹ ni. ká tó rorí kọrin èyí tó máa bá gbà mú. wọ́n mọ̀. ká tó lù lọ àsìkò everybody máa máa. yes. kì í ṣe iṣẹ́ ọjọ́ kan kì í ṣe wàsá. wọ́n mọ̀ ní lónìí. iṣẹ́ music bàbá wàhálà ni o. ó lẹ́gbọ́n yẹn iṣẹ́ music bàbá wàhálà ni so bàbá wa ní music là ń mú lọ́kùnkúndùn. lára làwọn àlàsísì LLL àwọn awo tèmi láti UK ni wọ́n gbórí wọlé wọ́n ní gbogbo ilé adé lílu o kí wa bàbá wa náà wà bí o bàbá wa Suleiman àtàwẹ́wẹ́ akilẹ̀ àwọn rèé lórí ètò wọ́n ní happy new month to you ọ̀rọ̀ àdúpẹ́ wọ́n ní bàbá o à ń dá yín lò gbogbo ẹ̀ náà là ń dá yín lò akínyín ẹ kú àbọ̀ bàbá wa wọ́n ní oúnjẹ wo lẹ́yìn fẹ́ràn jù nínú oúnjẹ tó wà ní ayé yìí. ẹ̀bà ni ẹ̀bà. yéè ẹ̀bà sọ pé fẹ́ jẹ́ bàlẹ́ kankan gba iṣu ẹ̀bà. ẹ̀bà máa ń múnú le. ẹ̀bà tútù. náà gbígbóná ni ló jẹ́ tútù gbígbóná ni. tẹ́ ẹ bá ń gbọ́ wa ìyá wa wọ́n lé ẹ̀bà làwọn fẹ́ o ní ọba yín ṣẹ̀bà. alẹ́ bẹ́ẹ̀ jẹ ráìsì lẹ́ẹ̀kan nígbà tẹ́ bá wà nílẹ̀ tó yẹ kí wọ́n bá yín ṣe ẹ̀bà gbóná. ẹ̀bà gbóná. ó lọ gbọ́ yẹn o wọ́n dé ẹ̀bà gbóná ẹ bá wọn lu ẹ̀bà àtọ́bẹ̀ ẹ̀fọ́ àbí. bẹ́ẹ̀ni torí inú fẹ́lẹ́ ò ṣe kọ́ inú fẹ́lẹ́ ò ṣe kọ́ ni bàbá wa ní ẹ̀bà gbóná làwọn fẹ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ wa ní agodo bàbá ìyá wa bàbá wa ní ẹ̀bà gbóná làwọn fẹ́ ẹ̀bà gbóná fẹ́lifẹ́li àwọn yòókù ní ẹfún rẹ̀ sí àwọn alákatá tu wọn ẹ̀bà bó ti sọ bẹ́ẹ̀ náà olùṣe sí Olúwatósìn Àdùkẹ́ wọ́n ní kèrè mi kọ́ níṣẹ́ oníkíkọ́ o ìsúná ìkèrè mi lárẹ́lẹ́wà làṣìṣì LLL wọ́n ní ata wẹ́wẹ́ welcome sir nice vibe ó kọjá àbíkẹ́ àbú ẹ wo kí n tó bẹ̀rẹ̀ àwọn ìbéèrè tó kù ẹgbẹ́ orí díẹ̀ lára orí wọn. àlùjọ tó tilẹ̀ ìgbẹ́ lágbo. ẹni kó kilẹ̀ ó kilẹ̀ ó bẹ̀ yàmí ní spíkà yóò bá spíkà ní jẹ́. tùbà tó tó kí tó yà wà lánìí ìgbẹ́ tí ẹ yàtọ̀ màmá náà wọ̀ rẹ lọ. ilẹ̀ tí ẹ yàtọ̀ màmú náà wọ̀ ìdùnnú tí ẹ yàtọ̀ màmá náà wọ̀ rẹ lọ. ìdí orúkọ ọ̀dẹ́nà ṣọ́ńtọ̀ mi èmi làwọn àjàgbé fẹ́ mọ́ra owó ṣe. ẹ wò ó bóyá dùn mọ́ mi tó kò jẹ́ rántí bóyá kí n ṣe kéde tèmi náà
ibi tá a ti rówó tá a fi ń ra nẹ́tíwọ̀kì nù tá a fi ń ṣe ná bẹ́ẹ̀ bọ́ ara mi bá tèmi jẹ́ bẹ́ẹ̀ bọ́ ara mi ṣe bẹ́ẹ̀ bá ara mi tì bẹ́ẹ̀ gbógun ti ra mi ẹjẹ́ yóò kéde tiwa ibi tówó ti wọlé náà nù àmọ́ ó yẹ. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Mo ń bọ lẹ́bí ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola Agboola rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó. Dayọ̀ Agboola rédíò TV ìbọ̀dí mọ́ Maryland ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. Dayọ̀ Agboola Radio TV the ultimate in audio visual. ẹ jẹ́ ìṣèkéde yẹn kékeré báwọn tó ti bá ní mọ̀ dá lọ torí táìmù wa àwọn èèyàn wá tún ti wọlé o. Princess Adéṣọlá Mastrop, Princess Adéṣọlá Mastrop, mo rí yín o, ẹ kú àbọ̀. Aláyọ̀ Fọlákẹ́, mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀. bó o ní iṣẹ́ wà wọ́n ní ká jẹ́ bọ́lẹ́sẹ̀sì lọ́mọ díẹ̀ ń bọ̀. Success lẹ́ ń gbọ́ yẹn public figure wọ́n ní pákéjì náà kórè eléyìí Success lọ́mọ náà ló kà lẹ́yìn eléyìí pákéjì eléyìí tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí public figure ìyẹn náà ń kọ́. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ bàbá tẹ̀lé iṣẹ́ lárúṣe iṣẹ́ ti bẹ̀rẹ̀. Prince Ọládìyí Aládé borí yín o Prince Ọládìyí Aládé ẹ kú àbọ̀. Ṣùgbọ́n eléyìí lóyin ó ládùn ó kọjá bìkíá fún ó ṣá prápra ó látọ̀bọ̀gì ó tún wọ mínísítẹ̀t gan bẹ́ẹ̀ ṣe ń wò yẹn. Bàbá wa lẹ́ẹ̀kan a ní oúnjẹ wo lẹ fẹ́ràn jù ẹ ní ẹ̀bà gbígbóná oúnjẹ wo wá lẹ́yìn o tiẹ̀ nífẹ̀ẹ́ sí torí mo lábúrò kan ló pé tóyìnbó ò bá ní bínú ó lè jọ̀dà ó lè jọ ṣẹ gan dánwò kódà táyà ọkọ̀ tó bá gbé lẹ̀ yọ jẹ oúnjẹ wo lẹ́yìn ọ̀fẹ́ lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí. sẹ́rí èmi ò lè sọ pé mi ò ní. ẹ bá gbóòsó kékeré òsì dákẹ́ àbí. mi ò lè sọ pé mi ò nífẹ̀ẹ́ sóúnjẹ kan ohun tí mi ò bá ní jẹ mi ò jẹ ní fi irun mú torí pé àgbọ̀dọ̀ Yorùbá ní ẹ̀yìn àgbàlagbà sọ pé ó tó ṣe bí òkú àwọn ìwà burúkú lẹ́nu abọ́ rẹ̀ oúnjẹ ò yìí sì láti sè ìbàjẹ́ tó yìnbó ìbàjẹ́ sí Yorùbá kò sóúnjẹ tó yìí sì láti sè. kódà ó jẹ́ dọ̀kúnnú. so n tó bá ti ní jẹ máa wulẹ̀ tiẹ̀ kò gbọdọ̀ fi ẹnu ẹ̀ pa nǹkan ní oníkan jẹ́ ó lẹ́gbọ́n yẹn o bàbá wa ní kò sóúnjẹ táwọn ò fẹ́ràn pé àwọn oúnjẹ táwọn ò bá kàn ní jẹ àwọn ò ní fi rún mú lọ́jà báwọn. Bàbá wa wọ́n ní nínú ayé yìí wọ́n ní ọjọ́ wo nínú yín dùn jù tó dùn jù ọjọ́ kan ṣoṣo ni a mọ̀ pé ó tó bí ọjọ́ 100 ọjọ́ kan ọjọ́ wo ọjọ́ kan náà ẹyọ kan afẹ́ nínú yín dùn jù kí dẹ̀ ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà. tìbìtìrì la bá wáyé aládìí yóò mí súnlẹ̀ ìbínú ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ àrí ire ṣáà ni àwọn máa rí káwa kọ́lé ká tún ra mọ́tò babolóye kí ìbànújẹ́ kó máa ṣe tọ̀ wá ọjọ́ gbogbo nínú Ọlọ́run dùn ojoojúmọ́ nínú Ọlọ́run dùn nínú Ọlọ́run dùn inú tiwa oníbàjẹ́ lọ́la sáàtì nínú Ọlọ́run ọjọ́ gbogbo nínú Ọlọ́run dùn nítorí bá ti mú Suratul Fatiha àti inú ẹ̀ ń dùn tí ó bàjẹ́ inú wo máa dùn lójoojúmọ́ Ọlọ́run máa ṣe wá ní olóore ọjọ́ kan nínú ojoojúmọ́ tilẹ̀ bá ti ṣe tó mọ́ àmàrídùn lórí àmàrídùn. ọ̀dà èyí tó tún wá fẹ́ jọ bẹ́ẹ̀ bàbá wọn náà ọjọ́ wo lẹ wò pé ńgbà tó júmọ́ lọ́jọ́ kẹrìnwá wò pé kí a ló dé tinú yín tó dùn lọ́nà kejì. torí bá kan kò ẹni pé mo sọ ní orin ẹ̀kan pé tibitire ládàlẹ̀ ayé Ọlọ́run má jà rí ibinú ẹ̀ ṣùgbọ́n tí
ìkejì ẹ̀ náà bá wà ń dájà aláti gbà náà. àgbà bẹ́ẹ̀ náà ni. gbogbo ń tá a rí lẹ́nìí pé àtàwé náà ń di èrò lóyìnbó ń lọ ọmọ ń bẹ̀ ń lọ káàkiri kò ń ṣiṣẹ́ ẹjọ́ kan. mo ti bí ẹ ṣe ń wò mí mo ti wà ní ẹ̀tọ́ di tìmọ́lé fún odidi oṣù méje rí. odidi oṣù méje 7 months. ní Nàìjíríà yẹn. kí ló dé kí wàá náà lè ṣe. lẹ́nu iṣẹ́ yìí náà ni. torí bẹ́ẹ̀ ni kọ́ ni. nǹkan kan ṣẹlẹ̀ wọ́n wá ní pé mo mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ mo ò dẹ̀ sọ fẹ́ tí nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ sí. mo dẹ̀ sọ wọn pé tó bá jẹ́ pé lóòótọ́ ni mo mọ̀ lẹ́mọ̀ ibi tẹ́ tì mí mọ́ èmi ò ní jáde ńbẹ̀ ṣùgbọ́n tí mi ò bá mọ̀ ń pa ẹ̀ ṣe ní bẹ́ẹ̀ ṣe ti ilẹ̀kùn yìí náà lè máa mú kọ́kọ́rọ́ wá fún ara yín lè máa ṣí ògùn adẹ̀ ṣe kíni ògùn adẹ̀ bùrọ̀ torí pé ńgbà yẹn ẹ mọ̀ oṣù kìíní ìjọ kan ló yẹ wọ ibì kan ó dẹ̀ ní lọ́jọ́ méjì mẹ́ta ní oṣù méje ẹ tún wá jáde as fine boy ẹ rí báwọn olúwa ṣeun o wọn ní èèyàn ò lè gba alẹ kó wọn gba bí ọjọ́ kan ibi inú rẹ̀ ò ní kàn wá o inú rẹ̀ ò ní kàn wá bàbá wa wọn ní ká béèrè pé tẹ́ bá wò pé àwọn èèyàn tó wà nílé ayé yìí kí àwọn tó ti kú àwọn tó ń bẹ nílé ayé báyìí báyìí ta lẹ́yìn wish láti fojú kàn tẹ́ bá dẹ̀ fojú kàn ìbéèrè wo lẹ béèrè lọ́wọ́ rẹ̀. torí irú èèyàn tèmi jẹ́ iṣẹ́ tí a ń ṣe a máa ń pàdé oríṣiríṣi èèyàn ṣùgbọ́n gbogbo ẹni tí mo bá ti pàdé Ọlọ́run ọba kó kàn jọ ẹni tá a máa pàdé tó máa fa àkóbá fún ìrìn àjò wa ká bá pàdé Ọlọ́run má jà pàdé àní o ṣùgbọ́n gbogbo ẹ̀rẹ́ tá a bá máa pàdé tó máa mú ìlọsíwájú bá ní àjò wa Ọlọ́run jà máa pàdé wọn sọjọ́ la bá pàdé a máa bèrè lọ́wọ́ ara wọn. lẹ́yìn kàtà yìí fẹ́ sọ pé ẹ pàdé ẹ lọ́wọ́ torí mi kan wọ́n fẹ́ pàdé mi náà. ìyá ẹ ṣeun tẹ́ bá a fi ọgbà àtòyé dáhùn rẹ̀ wọ́n ní ẹ ti rìn lọ sí àwọn ìlú lóríṣiríṣi pé ìlú wo ló kù tó wù yín pé ó wù yín láti lọ. kò síbi gbogbo tí mo fẹ́ dé mo ti dé tọ́lọ́run jẹ́ bí ṣe rí ìrìn àjò tèmi mo ti fi sọ́wọ́ Ọlọ́run ibi tí mo wà lénìí ó ti wà ní àkọọ́lẹ̀ Ọlọ́run pé mo máa dé bẹ́ẹ̀ gbogbo tí kò bá ti sínú àkọọ́lẹ̀ Ọlọ́run fún ìrìn àjò ni Ọlọ́run máa jẹ́ ní bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo tó bá sì wọn Ọlọ́run tó sì fẹ́ kí n dé ní dáadáa kó máa darí ètò mi lọ síbẹ̀ yìí di náà sọ́tà lè mú stọ̀kìm ọkọ̀ òfin ni mọ̀nà lọ́lọ́run kó máa fi gbogbo wa mọ̀nà. àmín ọlẹ́gbọ́n wo Oyèkọ́lá Adékúnlé Augustine òyìnbó olórin Maryland ẹ̀fọ́ àbọ̀ wọ́n ní nice one bàbá olóyè I always appreciate you Akilẹ̀ ẹ ṣeun Akilẹ̀ lẹ́rí lórí ètò òun o ẹ ṣeun bàbá wa wọ́n ní àwọn èèyàn náà sọ bẹ́ẹ̀ o èmi kọ́ o ẹ̀dẹ̀ nílé látẹ̀ kan wọ́n ní kẹ́ẹ̀kọ́ ní bí ìṣẹ́jú méjì fún wa náà èmi ti pa rédíò èmi ti pa gbórin o ẹ gbórin bí ìṣẹ́jú méjì kẹ́ẹ̀dẹ́ láti wá kọ́ ni wu èmi wá dá tèmi sí ẹ wá kọ́ Dayọ̀ Agboola rédíò TV ẹ wá kọ́ bàbá ló ń ta ẹ wá fi sínú ẹ̀. àwọn tó mọ̀ mí lànà bàbá rí síkà ẹ̀tù òkó tó dé ní oṣù ọ̀fun wọn bàládì òkì kọjá àwọn tó ṣẹ̀ṣẹ̀ gbọ́njú tó jẹ́ pé ní nọ́ọ̀mọ̀ mi wọ́n fi mí ṣeré torí pé wọ́n ń gbádùn mi ó má satisfy everybody nígboro ọ̀yá kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ dà kí ló hùn ẹ́ látọkàn ẹ̀ bíra ẹ ná kí ló fẹ́ dà lọ́la many people ló fẹ́ lówó ṣe gbogbo èèyàn tó fẹ́ dọ̀ lọ́la ló ń tẹpá mọ́ṣẹ́ ẹnu ò ṣe èèyàn wà tẹpá mọ́ṣẹ́ ẹ̀ dáadáa mo fẹ́ dògún mo fẹ́ dọ́gbọ̀n ọ̀rọ̀ rí ahọ́n nìkan ni ẹni ò ṣe nídìí pẹpẹ tó fẹ́ jẹ nídìí pẹpẹ tó bá jẹ ṣó lè jẹ pẹ àti wípé kò kí ń pẹ́ ká gọ̀pẹ́ tó gọ̀pẹ́ tó bá ti rí gbà gọ̀pẹ́ owó ilẹ̀ sin ọ̀rọ̀ mi ẹni rí gbà ló ń gọ̀pẹ́ ẹni gọ̀pẹ́ lórí ohun tó wá kò fẹnu ṣe rárá bàbá gbọ́ntà ọ̀ ẹ̀yẹ ló mọ tó dára jù tó bá rí mọ́tò tó dá a ní ẹ̀wẹ̀ sí bó ṣe lé àwa gan máa ra tiwa tó bá rí mansion tó dá a ní ẹ̀wọ̀ lé bó ṣe tó àwa gan máa kọ́ tiwa ṣòro pẹ́nu náà fi kọ́ ṣùgbọ́n ṣiṣẹ́ débẹ̀ ni ọkùnrin tó bá jọlẹ̀ a ní tòun ò ṣòro tòṣòṣò kò ṣòro tọmọ alágbẹ̀dẹ fi lọ́kọ́ obìnrin tó bá jọlẹ̀ a ní tòun ò nira ọkùnrin ló máa forí ko ìyẹn láyé ìgbà kan kò sọkùnrin tó fẹ́ fẹ́ reliability mọ́ rárá àfojò kan ò sí mọ́ wájà forí ara ẹni májìkẹ́rù tó wúwo kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́ dà kí ló hùn ẹ́ látọkùn ẹ̀ Dayọ̀ Agboola ìra ẹ̀ náà kí ló fẹ́ dà lọ́la many people tó fẹ́ lówó ṣe gbogbo èèyàn ló fẹ́ dọ̀ lọ́la tó ń tẹ̀ pamọ́ṣẹ́ tó bá pọ́n mi lé màá pọ́n ẹ lé tó bá gbé mi rù màá gbé ẹrù tó bá kú fún mi màá kú fún ẹ tó bá kó mi jẹ màá kó ẹ jẹ tó bá lá mi ẹ jẹ́ àfipàdé sọ́la ẹ bá la pa ẹ bá la dẹ́ ó kọjá bẹ́ẹ̀ ó lẹ́gbọ́n yẹn o mo ní ọ̀la ní 5712 Harford Road Baltimore
Súlè Atawẹ́wẹ́ àbí Súlè Àdìó Atawẹ́wẹ́ wọ́n ń bọ̀ ń bẹ̀ ẹ́ wo ẹ tètè dé kẹ́lẹ̀ ráyè jókòó ẹ tètè dé kẹ́lẹ̀ ráyè jókòó Divine Promotion ló gbé wọn wá tẹlifóònù nọ́mbà Divine Promotion náà 443-388-4999 tàbí kẹ́ pé apàṣẹ 1 apàṣẹ 1 apàṣẹ ẹ pé apàṣẹ mọ́ o 682-221-8020 ẹjẹ́ ìpínlẹ̀ kan sí o 682-221-8020 apàṣẹ nu Divine Promotion 443-388-4999 bàbá wa fóònù nọ́mbà tí yín kọ́. ẹ má ṣe yọ̀rọ̀ ní ìjọba ẹ̀bẹ̀ pa fóònù nọ́mbà yín. kan pe apàṣẹ. àwọn ọmọdé ẹ̀dígbọ́n táwọn kan dún lábẹ́ nú ẹ̀ lábẹ́ ìwé wọn ní rán o ẹ̀ẹ́dẹ́ gbé wọn lọ ẹ̀dí gbé wọn lọ sí Germany kí ló ń ṣe yín olú wọn lọ Germany wọ́n ní kẹ́ ẹ pe apàṣẹ. àbíkẹ́ fún bàbá ló ta wọ́n mọ̀ pé mi ò ní mi gbọ́ gbà wọ́n lọ ẹ̀rí ayé mọ̀. a lè lẹ́tọ́ fẹ́ ṣe nǹkan tó mọ̀ pa àwọn ló tẹ́ bá gẹ̀ẹ́sì àtàwọn bẹ́ẹ̀ni ṣògbó yìí sì fún yín láti rí. bẹ́ẹ̀ni Oyèkọ́lá Adékúnlé Oyèkọ́lá Augustine wọ́n ní yẹ́sọ ọmọ àdúgbò bẹ́ẹ̀ni wẹ́wẹ́ kan báyìí ọmọ àdúgbò ó dà pé kú ìbéèrè kan tá a máa béèrè lọ́wọ́ yín bàbá kó tó di pé a kúrò lórí ètò wọ́n ní ìbéèrè méjì ni wọ́n ní èwo lẹ fẹ́ràn jù nínú gbogbo àwọn àwòdẹ́ ẹni ṣe iṣẹ́ ọwọ́ mi ni gbogbo iṣẹ́ ọwọ́ mi ló dá. iṣẹ́ ọwọ́ ilẹ̀ fẹ́ gbogbo iṣẹ́ ọwọ́ mi ló dá. everything wọ́n ní gbogbo iṣẹ́ ọwọ́ àwọn ló dá gbogbo ẹ̀ làwọn fẹ́ràn. láti béèrè náà ni pé wọ́n ní kẹ́ ẹ fún àwọn ìwé tó ń bọ̀ lẹ́yìn nímọ̀ràn àwọn tó fẹ́ dàbí tiyín tó ń bọ̀ lẹ́yìn ẹ bá fún wọn mọ̀ràn. mo láìkì ìbéèrè ẹ̀jẹ̀ bá ń gbé ohun òun àfi sí parí. ṣẹ́rí ìbéèrè yẹn a ti sọ nígbà tá à ń bọ̀ ọ̀nà mọ́tò ṣẹ́rí gbogbo àwọn ọmọ wa tó ń kọrin sìn ọ̀lẹ ti pọ̀ jù nù wọn ẹ mọ̀ dí ìdí ni pé o fẹ́ kọrin bí Atawẹ́wẹ́ o fẹ́ kọrin bí Wasiu Ayinde o fẹ́ máa kọrin bí Pasuma o fẹ́ kọrin bí Òṣùpá o fẹ́ kọrin bí Màlẹ́kà nínú nǹkan tí àwọn barista ń ṣe ni àwa ti yọ tiwa ókè sí kò sẹ́ni máa gbọ́ ẹ̀kọ́ tẹ́ pé tí mo pa Atawẹ́wẹ́ ló ń kọrin mi ò kọrin bí ẹnìkan ọ̀lẹ ti pọ̀ jù nù wọn tó bá ti ṣẹ́rí o lè fi bí Atawẹ́wẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀ yọ tiẹ̀ ẹ wò ó sìn tí àwa ta wà ní sáà yìí tá a bá fi iṣẹ́ barista fi iṣẹ́ yìí lẹ̀ ó wà lọ́wọ́ àwa bẹ́ẹ̀ ló kù lọ́wọ́ ẹ̀yin tá a bá fi iṣẹ́ yìí lẹ̀ àwọn wulẹ̀ gbé lọ́wọ́ copyright ní ọ̀lẹ ti pọ̀ jù nù wọn orin olórin náà gbọ́dọ̀ máa kò yẹ kó rí bẹ́ẹ̀ sẹ́rí níbi tí orin pọ̀ dé èèyàn sì lè lọ rí nǹkan mú nínú Àyìnlá Ọmọwúrà tó dẹ̀ máa sọ di tiẹ̀ nísìnyí táyọ̀ tó dẹ̀ á dẹ̀ fi ohun tiẹ̀. ànígbà tí mò ń bá Elékùtè sọ̀rọ̀ ní. ẹ̀yọ́ kẹ́kọ̀ọ́ akọ̀wé orí Elékùtè yẹn. ó ní orin ìbílẹ̀ ló ń sọ di àwọn orin àwọn táwọn èèyàn kọ ní ìbílẹ̀. ẹ̀wọ̀ náà ọ̀rọ̀ lẹ́sọ. so torí ìdí èyí gbogbo ọmọ dáìsì ẹ̀ ní. gbogbo ọmọ ẹ má Atawẹ́wẹ́ ti ṣe tiẹ̀ Wasiu Ayinde ti ṣe tiẹ̀ Pasuma ti ṣe tiẹ̀ àwọn náà jagun débẹ̀ bá gbé mi náà lọ sọ pé second Wasiu Ayinde ni mí ṣé ẹ lè sọ pé ẹ fẹ́ gbé mi wá sórí ètò ó máa mú ìkàlẹ̀ gbé Wasiu Ayinde gbogbo bẹ́ẹ̀ ní sì máa Akilẹ̀ 1 Akilẹ̀ tó bá fẹ́ bọ́ lẹ́yìn ó máa second ni ẹ wo báwọn èèyàn ṣe ń wọlé tó bá jẹ́ bíi pé bíi pọ́n gbé àpéyà Barrister Junior Barrister gbọ́n pàápàá gbọ́n ṣé kò lè gbé Barrister gangan wá ni àbí kò lè gbé kọ́lé tí tàn wá láti understand advice mi kọ́ nǹkan táwọn àṣẹ wọn lè yọ tí wọ́n ń bẹ̀ wọ́n yọ kọ́dọ̀ àwọn àfi originality sí. adé láti rí next Fuji star torí pé tó bá yá ń sìn èmi bí ṣe wà yìí àwọn ọmọ mi kọ́ ní bá mi fa wàhálà. gbẹgẹ sí díẹ̀. bẹ̀rẹ̀ àlẹ́ dádì àwọn ọ̀gá mi àwọn pípé at least pé Ọlọ́run tó kọ ní mo fẹ́ gbọ́dọ̀ mo ní ẹ̀yìn ẹ̀ máa wọ̀ rí mo láwọn olólùfẹ́ mi ọlọ́fà rí wọ̀ ẹni tó bá ti ní èèyàn millions tó ń tẹ̀lé o ò lè sáré sọ pé o fẹ́ fi nǹkan lẹ̀ kápọ̀ sí bọ́ sí èmi gbogbo fún ara mi mo ṣẹ̀ṣẹ̀ bọ́ sínú agbani iṣẹ́ so wọ́n dẹ̀ fẹ́ kó máa kí wọ́n máa lọ bẹ́ẹ̀ tí mo bá ṣe dáadáa àwọn ọmọ mi ò lè dín tó dìde. bẹ́ẹ̀ni so ẹ bá fẹ́ kó mọ ọmọ ẹlòmíì gan òde kó kátó wá ní gbogbo àwọn ọmọ yín àti ìkàwé ń bẹ l'Amẹ́ríkà owó ni. so orí ọ̀fẹ́ Ọlọ́run. òun lẹgbọn yẹn o wọ́n ní ẹtẹ pamọ́ṣẹ́ láti orí advice. ẹtẹ pamọ́ṣẹ́ dàbà tẹ pamọ́ṣẹ́ o fẹ́ dàbí Atawẹ́wẹ́ ṣé orí ẹni gẹ̀rí mi fún mi orí ibi bàbá dúrótà ṣé orí ẹni bí ojú tó bá dé bàbá dúrótà. ẹ jẹ́ mo rí ẹ lórí mi bàbá dúrótà. ẹtẹ pamọ́ṣẹ́ ẹ má kẹ́kẹ́ tá a bá sọ kò dáa ẹ má kà máa tún ara wa.
nǹkan tẹ́yìn mọ̀ lẹ́ ń ṣe. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni mi mọ̀ ni mo lẹ́ ń ṣe. ẹ tẹ ọmọṣẹ ẹ yọ nù má sọ pé ó fẹ́ kọ́ níbi Wizkid jagun débẹ̀ ni. bẹ́ẹ̀ni so ìwọ náà yọ tiẹ̀ kí wọ́n máa dábọ̀. Adébóyè tiẹ̀ ti sọ́ngbà hùn ó ní don't try to be Sunny Adé you never be Sunny Adé don't try to be Obey you never be Obey try and be yourself. copycat àbáǹjíwèé wò òyìn ò ní ìdí kò lè help kò lè help. o lẹ́gbọ́n yẹn o ẹ ṣeun bàbá wa ẹ wò àdúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin èèyàn wa tẹ́lẹ̀ wò wá gẹ́gbẹ́ sọ ẹ pàdé wa ọ̀la ni bàbá wa ṣe show torí ẹ̀ náà ṣe wọ Baltimore báyìí 5712 Afford Road Baltimore MD 21214 ibẹ̀ ni wọ́n ti máa dálẹ̀ o 8 PM to 3 AM ó máa loud gan títí dọ̀la yẹn tá a máa pàdé mbẹ̀ bàbá ló tá náà máa wà mbẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ kí bàbá wa pé wọ́n ṣe wò ara orin wọn náà dẹ̀ rèé ó dàbọ̀. èèyàn dákúrẹ́ fún mi tó lè bá ẹni èèyàn ti ṣe onílù.